kú kàlẹ́ o níbi tí ẹ bá ti ń wo ètò yìí ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, mo yìn ọ́ lógo fún àǹfààní tá a tó rí gbà láti wọnú ọ̀rọ̀ rẹ. Lónìí mo gbàdúrà wípé kí o tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa àti olùsọ àti olùgbọ́, jẹ́ ká di alábùkún fún lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì. Òun ni ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run, láti yànnàná Bíbélì ní ọ̀nà tí ó fi bá yé wa dáadáa. Lọ́sẹ̀ tó kọjá la bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan tí a pe àkórí rẹ̀ ní kí ni ìrere jẹ́. Nínú ẹ̀kọ́ yìí náà la ti ń ṣàlàyé bí ìrere ṣe jẹ́. A sọ wípé ìrere jẹ́ ìròyìn ayọ̀. A sọ wípé ìrere jẹ́ ìròyìn tó ní agbára láti sọ ènìyàn di ẹni ìgbàlà, àti wípé ó jẹ́ ìròyìn tó wà fún gbogbo ènìyàn. Lónìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò náà ni kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ wà nínú ìrere gan. Kí ni àwọn ọ̀rọ̀ tí a gbọ́dọ̀ máa sọ nínú ìrere. Ìwé Kọ́ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún. Ìwé Kọ́ríńtì kínní orí kẹẹ̀ẹ́dógún. Tá a bá wò láti ẹsẹ̀ ìkíní, Bíbélì sọ wípé ǹjẹ́ ará, Pọ́ọ̀lù àpọ́sítélì ló ń sọ̀rọ̀ níbí yìí o. Ó ní ǹjẹ́ ará, èmi sọ ìrere náà di mímọ̀ fún yín tí mo ti wàásù fún yín, èyí tí ẹ̀yin pẹ̀lú ti gbà, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú sì ti dúró. So Pọ́ọ̀lù àpọ́sítélì ó fẹ́ là wá lóye sí ohun tí ìrere jẹ́ níbí yìí. Ẹsẹ̀ ìkejì, ó ní nípasẹ̀ èyí tí a fi gbà yín là pẹ̀lú, bí ẹ̀yin bá di ọ̀rọ̀ tí mo ti wàásù fún yín mú ṣinṣin, bí kò ṣe pé ẹ̀yin bá gbàgbọ́ lásán. Ẹsẹ̀ ìkẹta, nítorí pé síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́, bí Kristi ti kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, àti pé àsìkò rẹ̀, àti pé ó jíǹde ní ìjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. So wá rí níbí yìí wípé ìrere dá lórí ikú Jésù, ìsìnkú rẹ̀ àti àjíǹde rẹ̀ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. Ẹ̀rí báyìí. So ìrere gbọ́dọ̀ dá lórí bí Jésù Olúwa bí ó ṣe fi ara rẹ̀ ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, tó kú, tó tẹ́ àsìkò rẹ̀, àti pé ó tún wá jíǹde ní ìjọ́ kẹta. Ẹ wá gbóhun tí Pọ́ọ̀lù àpọ́sítélì sọ, yóò wá tọ́ka wa sí kókó ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ lónìí. Òun náà ni wípé ìyìnrere gbọ́dọ̀ dá lórí ohun tí ìwé mímọ́ ti wí. Tí a bá sì sọ pé ìwé mímọ́, kí ni ìwé mímọ́ tí Pọ́ọ̀lù àpọ́sítélì ń sọ níbí yìí? Òun náà ni Genesis dé Málákì. Torí pé ìgbà tí ìwé mímọ́ tí wọ́n ń lò ní inú ìjọ lọ́hùn kò ń ṣe gbogbo àkójọpọ̀ ilé ìta pè ní Genesis dé títí dé ìwé ìfihàn. Ilé ìta ń lò náà ni Genesis títí dé Málákì. So ìhìnrere gbọ́dọ̀ dá lórí ohun tí ìwé mímọ́ ti wí. Kí sì ni ohun tí ìwé mímọ́ wí? Ìwé Tímótì kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún, Bíbélì wípé Pọ́ọ̀lù àpọ́sítélì ó ń sọ̀rọ̀ fún Tímótì. Ó ní àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. Lẹ́ẹ̀kan sí, ìwé mọ́ yẹn náà ni Genesis dé Málákì, torí òun ni ìwé mọ́ tí wọ́n ń kà, òun náà ni Bíbélì tí wọ́n ń gbà náà lọ́hùn. So ó ní pé àti ìgbà ọmọdé ló ti mọ ìwé mímọ́ yẹn, ló ti mọ ìwé mọ́ tó lè ṣe kíni, tó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi. So a rí pé ìwé mímọ́ yẹn Genesis dé Málákì yẹn ó ń tọ́ka sí ẹnìkan, ta sì ní ẹni náà, òun náà Jésù Kristi. Òní Jésù Olúwa ṣe wá sọ níwèé Jòhánù orí 5 ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Ó ní ẹ̀yin ń wá inú ìwé mímọ́. Ó sọ̀rọ̀ fáwọn Farisí níbí yìí. Ó ní ẹ̀yin ń wá inú ìwé mímọ́ nítorí pé ẹ̀yin rò pé nínú wọn lẹ́yìn ti ní ìyè tí kò ní pẹ̀kun, ṣùgbọ́n wọ̀nyí ni àwọn tí ń jẹ́rìí mi. So a rí pé àkójọpọ̀ àwọn ìwé mímọ́ yẹn tó jẹ́ Genesis dé Málákì wọ́n tọ́ka sí Jésù Kristi. So báwo ló sì ṣe ń tọ́ka sí Jésù Kristi? Nípasẹ̀ ìgbàlà tí Jésù Olúwa yóò mú wá. Òun la ṣe wá fi sọ wípé ìhìnrere gbọ́dọ̀ dá lé lórí ohun tí àwọn ìwé mímọ́ ti sọ nípa Kristi. Ohun tí àwọn ìwé mímọ́ ti sọ nípa Kristi. Ìwé Lúùkù orí 14, nígbà tí Jésù Olúwa tó pàdé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì kan tí wọ́n ń lọ sí ìletò Emmaus, ẹgbọ́n tí Jésù Olúwa sọ nínú ìwé Lúùkù orí 14 yẹn, tẹ́ ẹ bá wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, ó ní pé ẹ̀yin tí òye kò yé, tí ó sì yí gbìlé àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́, kò ha yẹ kí Kristi kó jìyà nǹkan wọ̀nyí kó sì wọnú ògo rẹ̀ lọ? Kò ha yẹ kí Kristi ṣe kíni? Kó jìyà nǹkan wọ̀nyí kó sì wọnú ògo rẹ̀ lọ. Kí ni ìyà nǹkan wọ̀nyí yẹn? Òun náà ni ikú rẹ̀. Ògo rẹ̀ sì jẹ́ kíni? Ó jẹ́ àjíǹde rẹ̀. Mo fẹ́ ká wo ẹsẹ̀ kan sí ká tó parí ìgbóhùnsáfẹ́fẹ́ tòní. Òun náà ni ìwé Pétérù kínní orí kínní. Ìwé Pétérù kínní orí kínní. Ohun tá a fẹ́ sọ náà ni wípé ìrere gbọ́dọ̀ dá lé lórí ohun tí àwọn ìwé mímọ́ ti sọ. Ìwé Pétérù kínní orí kínní, bí ẹ bá wò láti ẹsẹ̀ ìkẹwàá, Pétérù àpọ́sítélì ní ìgbàlà tí àwọn wòlíì ń wádìí tí wọ́n sì ń wá jinlẹ̀
àwọn tí ń sọ àsọtẹ́lẹ̀ tí oore ọ̀fẹ́ tí ń bọ̀ fún yín, wọ́n ń wádìí ìgbà wo tàbí irú sáà wo ni ẹ̀mí Kristi tí ó wà nínú wọn ń tọ́ka sí nígbà tí ó jẹ́rìí ìyà Kristi tẹ́lẹ̀ àti ògo tí ó tẹ̀lé. Ẹ̀rí àwọn wòlíì tí Pétérù àpọ́sítélì sọ náà níbí ní gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tá a ti kọ yẹn nípa Kristi, ó ní wọ́n ń wádìí ìjìyà Kristi àti ògo tí ó tẹ̀lé. So a rí pé ikú àtàjíǹde rẹ̀ òun náà ni ìjìyà Kristi àti ògo tí ó tẹ̀lé. So ìrere gbọ́dọ̀ dá lórí Kristi, ó gbọ́dọ̀ dá lórí ohun tí ìwé mímọ́ ti sọ nípa rẹ̀. Kí sì ni àwọn ohun yẹn? Pé Jésù Olúwa fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀, pé ó kú fún ẹ̀ṣẹ̀ wa àti pé àsìkò rẹ̀ àti pé ó jíǹde ní ìjọ kẹta. So tó bá tún wá dọ̀sẹ̀ tó ń bọ̀ á máa tẹ̀síwájú lórí kí ni ìrere jẹ́ gan. Mo lérò pé ó ti di ẹni alábùkún fún nípasẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ tá a ṣe lónìí. Mo pè ọ́ ní ẹni ìyè. Fún ìbéèrè, àlàyé tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, jọ̀wọ́ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ímeèlì wa ẹ̀kọ́bíbélì1@gmail.com. Jésù ni Olúwa.